Akabaola, Akabaola, Akabaola. Àdúrà ó gbà. Ẹ jẹ́ ká gba iṣẹ́ òrùka gbẹ̀tugbẹ̀tu tó dájú. Kẹ́ lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Àdúrà ó gbà. Òrùka gbẹ̀tugbẹ̀tu. A lọ wá má fi gba nǹkan tí ò ṣe tiẹ̀ o. A máa fi gba nǹkan lọ́wọ́ èèyàn ni. Tó òrùka bá ti wà lọ́wọ́ ẹ tó bá ná síyàn tó nǹkan tó bá bẹ́ni yẹ sọ. Ẹni yẹ ò ní yí wa lóhùn padà. Tested confirm ni ẹja lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. A lọ wá iṣu ògìrìsákọ́ tó bá tóbi dáadáa. Iṣu ògìrìsákọ́ tó tóbi dáadáa. A wá pa ní pánsá. A wọ inú ẹ̀ á jẹ́ kó jìn kòtò. A wá lọ wá ètù ìbọn ojúdá. Ètù ìbọn ojúdá tó pọ̀ dáadáa. A wá dà sínú iṣu ògìrìsákọ́ yìí. A wá lọ wá iye òrùka tó bá wù wá kódà àbá kọlákọlẹ̀ síbẹ̀ pé a lè jẹ́ kí òrùka ẹ̀ ó pọ̀ torí àwọn kan á bù. A wá lọ wá òrùka iye tó bá wù wá. A jẹ́ kó òrùka yẹn á jẹ́ kó ṣe díẹ̀, á jẹ́ kó pọ̀ díẹ̀ torí àwọn kan á kán nínú ẹ̀ tí wọ́n á bù. A wá kó òrùka yẹn sí orí ẹ̀tù ìbọn yẹn. A wá lọ wá ọ̀pọ̀lọ́ òjòkùn tó jẹ́ ọ̀pọ̀lọ́ ààyè tó bá tóbi dáadáa. A wá pa ẹ̀jẹ̀, a wá pa sí orí òrùka yẹn. A tún wá mú ẹ̀tù ìbọn ojúdá tó pọ̀ dáadáa. A wá dalé lórí, a dalé orí ẹ̀jẹ̀ àtòrùka àti gbogbo nǹkan yẹn. A da ẹ̀tù ìbọn yẹn, a dalé lórí. A wá wá nǹkan kan bí igi tó bá gùn dáadáa, a sún sẹ́yìn. A wá fi igi, a wá fi tan iná. A wá nà sí ibi tí iṣẹ́ tá pèsè yẹn wà. A dún bígbà tí èèyàn yìnbọn, a dún gbúù. Ṣẹ́ni tó bá ti dún yẹn, a mọ̀ target ẹ̀. Tó bá ti wì tí ẹ̀tùbọ̀n yẹn bá ti wì gbíyàwó, a mọ̀ target ẹ̀. Ṣé rí iye òrùka tó bá ti fọ́n dànù? Iye òrùka tá bá ti rí tó bá ti fọ́n jáde nínú kìnìyàn tó fọ́n dà sílẹ̀ lẹ̀. Òun là á mú àwọn tó ṣiṣẹ́ nìyẹn. Eléyìí tó bá kù sínú iṣu yẹn, òun ò ṣiṣẹ́ nìyẹn, á dànù. Tested confirm ni mo fún Olódùmarè wá bóra ẹja lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Bẹ́ẹ̀ ni ẹ lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Tó bá ti kó òrùka yẹn sọ́wọ́, tá bá fẹ́ báyàn sọ̀rọ̀ ẹja nu òrùka yẹn ká nu ọwọ́ ẹsẹ̀ nìyẹn. Ká bá sọ nǹkan tá fẹ́ bá sọ. Tested confirm. Àwọn àbá wọn fi ń gbà bọ́lẹ̀ lójú ogun lọ́wọ́ èèyàn. Tó bá fi òrùka yẹn sọ́wọ́, tó bá fi lójú ogun, wọ́n fi ń gba oògùn àbí kán fi gba òrùka àbí kán fi gba ìbọn lọ́wọ́ èèyàn tá nà sí bóyá ìbọn wọ́ ìgbélẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo fi ń gbà bọ́n lọ́wọ́ àwọn àbí àwọn pàdé ayákìlà lọ́nà àbí wọ́n pàdé amúrọ̀bà lọ́nà. Tested confirm ni ẹja lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Àdúrà ó gbà. Mò ń bọ̀, kò sí iye yẹn tí ò lè lò ó. Kódà tó bá jẹ́ òrùka 4 àbí 5 àbí 6 àbí 10 la rí tó fọ́n jáde, gbogbo mẹ́wàá yẹn pátá ló máa ṣiṣẹ́. Ẹja lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Àdúrà ó gbà. 07031 31 26 57 or 07031 83 45 83 ọ̀nà nọ́mbà méjèèjì. Any other number tẹ́ bá rí tó bá ti yàtọ̀ sí nọ́mbà méjèèjì tí mo pè é. Any other number ni mo sọ. Any number tẹ́ bá rí tó bá ti yàtọ̀ sí nọ́mbà méjèèjì tí mo pè é. Ẹ jọ̀ọ́ ẹ má wulẹ̀ bá ẹni yẹn ní gbólóhùn rárá, ẹ má wulẹ̀ bá ẹni yẹn sọ̀rọ̀ rárá. Èmi kọ́. Tí nọ́mbà yẹn bá ti lè yàtọ̀ sí nọ́mbà méjèèjì tí mo fẹ́ nu ara mi pè é. Èmi kọ́ o. Olódùmarè á wà pẹ̀lú wa. Àdúrà wa gbà. Ẹja lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Mò ń bọ̀. Fún àwọn tá bá fẹ́ bí a ready made, mo lè wò láàárín ọ̀sẹ̀ tá a fẹ́ mú lágbára Olódùmarè bí a lè rí ṣe. Àwọn tá bá fẹ́ ra ilé rẹ tó jẹ́ ready made, màá ṣiṣẹ́ lórí ẹ̀, màá kéde ẹ̀ tó bá yẹ máa rí tá bá dẹ̀ rí ṣe. Kó ní kálukú lọ sí láyé àdá. Àdúrà wa gbà. Mò ń bọ̀.